ṣebí gún láwo àtẹ̀gbá àkàlà láwo àtẹ̀gbá bígún bá ṣeré bígún bá ṣe bí níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jín. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. a kì í torí gbígbó ká pàjá a kì í torí kíkàn ká pàgbó a kì í torí wéré pòkú kan o. Yorùbá Gidi TV. Ìṣẹ̀ṣe lágbà. Bẹ́ẹ̀ni, àfẹni tí ó bá mọ̀ bẹ́ẹ̀. Ìṣẹ̀ṣe lágbà o. Ìṣẹ̀ṣe lágbà. Bẹ́ẹ̀ni. Kó ní kálukú padà sílé rẹ̀ o. Ká lọ mú ìṣẹ̀ṣe ṣe o. Ìṣẹ̀ṣe lágbà o. Ilé ayé bá Nínú ilé tó ti bí mi, àwa fi èrú gba ẹ̀sìn wọn ní lọ́wọ́. Ọlọ́run yọ mí tí mi tẹ̀lé wọn. Ṣebí bẹ́ẹ̀ni tó bá yé ní dáadáa. Ó mọ ń dọ́ṣẹlẹ̀. Wọ́n gbọ́ wẹlẹ. Nígbà tọwọ́ inú ilé mi wá, ẹ̀sìn tó gbé wá bà mí lẹ́rù. Ẹ̀sìn wọn náà gbé. Ọlọ́run ní má bá wọn ṣe. Ló ń gbọ́. Ìṣẹ̀ṣe lágbà o. Ìṣẹ̀ṣe lágbà. Kó ní kálukú padà sílé rẹ̀ o. Ìṣẹ̀ṣe lágbà. Ìṣẹ̀ṣe ò sí ìtanù àbí tá a bá máa. Máa sọ̀rọ̀ kan fún ẹ lónìí. Yẹ ká gbọ́ ẹlẹ́lẹ̀. Tínú bá run ènìyàn. Bẹ́ẹ̀ni. Tí pásítọ̀ bá gbé bíbélì jáde tó bá ka sáàbù ó dẹ̀yìn ọjọ́ mẹ́ta mẹ́rin kó tó ṣẹlẹ̀. Oríṣà. Tínú bá run ènìyàn tó ní kùránì àáfàá tó bá gbá kùránì wọn jáde ó ti jọ kẹta. Òye yàtọ̀ sóyè bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe táwa wà yìí. Kábíyèsí. Ta ti ń ṣọlá yìí. Kábíyèsí. Ta ti ń jayé yìí. Kábíyèsí. Tínú wa ń dùn yìí. Kábíyèsí. Bínú bá ń run ènìyàn níbẹ̀. Tá bá fún lẹ́bù yìí gbà. Láàrin ìyàwó. Ó yá fi ó yá fomi lò ó. Láàrin kádìjú kàlà kí ló máa rí? Inú ti lọ. Kí la wá ń dara wa bá láàbù fún? Ìṣẹ̀ṣe lágbà o. Ìṣẹ̀ṣe lágbà. Kí mo wí ẹ o, ìṣẹ̀ṣe lágbà o. Ìṣẹ̀ṣe lágbà. Kó ní kálukú padà sílé rẹ̀ o. Ìṣẹ̀ṣe lágbà. Ètò wa. Bàbá, ọmọ bàbá mi Ògúnládé Ògúnnù. Kábíyèsí o. Ó ṣe kábíyèsí lórí ìtẹ́. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Gbogbo èyí tẹ́ máa lò nílé ayé ẹ̀ nílò nínú ìlera. Àmì Ọlọ́run. Bàbá mi, nígbà tí mo sùn tí mo jí tí mo lálàá, àlá tí mo lá ní pé máa lo 140 years láyé. Pẹ̀lú ìrọ̀rùn. Nígbà tó lọ́wọ́ bá mi wá fi wọ̀n mí, ìṣẹ̀lẹ̀ ló pẹ̀lú ìnira rárá. Lágbára Èdùmàrè. Bẹ́ẹ̀ ni ẹ̀tí ẹ̀gbọ́n mọ́ kọ̀ọ̀kan sí nígbèsí ayé. Lágbára Èdùmàrè. Bàbá mi ọmọ Kẹ́hìndé o, tí mo fi tọ̀ọ̀tọ̀. Bàbá mi Ògúnnù. Kábíyèsí Ògbóni, òrìṣà gbẹ̀mí mo rà àánú gbà. Èèpà. Tọ̀wọ̀tọ̀wọ̀ la fi dárúkọ yín o. Àtòrúkọ yín pé o. Ọmọ olúbe ní gbogbo òlú Òwu Kingdom. Lápapọ̀ àtẹnifẹ́ o. Àtẹni tí ò fẹ́. Àtẹ tí ò fọ̀. Ìdílé ọba ni bàbá mi ti wá. Nílùú Ẹ̀gbá. Nínú Òwu Òwu. àti lẹ́kọ̀ọ́. Ní sàlẹ̀ Èkó lọ́wọ́. Wọ́n ń pè ní dual citizenship. Dual citizenship. Bọ́jẹ̀sẹ̀ gbà wọ́n wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bó bá tún jẹ́ tèkó náà ní. Bàbá mi ò ní ẹ̀rọ bẹ́ẹ̀. Àwọn tó ń pàṣẹ orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Tábà ti mú Ẹ̀gbá. Níbo ló ti ń gbé lọ? Ó dé Èkó. Ṣé tuntun?
kábíyèsí. Bàbá mi o, ọkọ ìyá mi ayaba Olúfúnkẹ́ Ògúnnù, màmá ẹ bá ń jayé ibi tí ẹ wà. Àjẹ títí láíláí tí ò ní. Ní báyìí, we are bending forward. Wọ́n náà ń tẹ̀ síwájú ètò fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ẹ jọ nínú àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ àwọn bàbá wa, ẹ wá fún aládùúrà bẹ̀rẹ̀. Ìbà ṣẹ̀dá, ìbà Elédùmarè, mo ṣe bá bàbá wa kábíyèsí Ògúnnù, kábíyèsí kábíyèsí o. Mo ṣe bá bàbá Dọ́bakúnlẹ̀, kábíyèsí olórí olúwo tiwa ọ̀tún ààrẹ Ọlábàmíjí, mo ṣe bá lọ́dọ̀ wọn. Mo ṣe bá gbogbo àbíyè, mo ṣe bá gbogbo àpènà, mo ṣe bá ládéládé, mo ṣe bá lóyèlóyè, mo ṣe bá àwọn olúwo, mo ṣe bá ọkùnrin, mo ṣe bá obìnrin, mo ṣe bá àwọn ìyá lórìṣà, mo ṣe bá àwọn àfáà, mo ṣe bá pásítọ̀, mo ṣe bá Elédùmarè ọba tó dá ayé tó dá ọ̀run, ọba tó jẹ́ kí ọjọ́ ìrìn kó ṣe é ṣe. Mo ṣe bá lọ́dọ̀ọ̀rọ̀ Elédùmarè ọba àjìkí, Elédùmarè ọba àjíkẹ́, ọba pátápátá, ọba tó ṣe é ṣe lọ́wọ́, kábíyèsí Elédùmarè ọba àlàó, ọba ìní àríri àlá, kábíyèsí Ọlọ́run. Ọdún ìṣẹ̀ṣe tí a wá ṣe níbí eléyìí ò lè já ṣe mọ́. A fẹ́ bẹ̀rẹ̀ báyìí, ayọ̀ láti fi bẹ̀rẹ̀ láti jẹ́rìí ìjárun, ayọ̀ la máa fi parí ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó wá dé láyọ̀ ó máa délé láyọ̀, gbogbo ẹni tó ń bọ̀ ó máa délé láyọ̀. Aṣọdúnmọ́dún la wà aṣọdúnmọ́dún, aṣòròmọ́rò la wà aṣòròmọ́rò. Aṣọdún ìyá máa ṣe gbẹgbẹ̀rún ọdún láyé, inú wa ń dùn àná rí ìbànújẹ́. Ọ̀rúnmìlà ní sùúrù ní bàbá ìwà, àgbàdo kọ́lé tí ò ní sùúrù àwòrè ló ń kọ́. Táfọ̀ Ọ̀rúnmìlà tó lọ fẹ́ ìyá tí Ṣàrẹ̀mú níwò, ìyá kan tí bàbá ń jẹ níwò ń kọ́ o, àbọ̀ ìwò máa dilẹ̀ yọ. Lẹ́yìn ọdún yìí ire la máa gbé ṣe, owó ńláńlá. Ọ̀rúnmìlà ní ẹ̀dà wúrò ẹ̀dà wàrà, dáfọ̀ Ọ̀rúnmìlà tó máa sọ kàdájé wọn ní kó kára lẹ́ẹ̀bọ̀ ní kó yá mú ṣe. Elédùmarè wá sọ kàdájé fún wa, ẹ̀dà wúrò ẹ̀dà wàrà. Ajé òní wọ́n ní kankan wá, ọlà òní wọ́n ní kankan wá, ire òní wọ́n ní kankan wá. Bàbá wa Kọ́hìndé Òkúnnù, àdúrà wọn máa gbà. Òkè báyìí lọ́ máa lọ, torí òkè là kérin, òkè là kẹfọ̀n, lókè là gbọ́mọ rí odó sí. Adáfọ́láre wájú ọmọ àlàlà, ọmọ afọlá gbẹlẹgẹdẹ lókun, àràtẹ́ ìbò dálùkún ìmàlẹ́ bàjẹ́, pípele ní pele, òkè là gbọ́sì awo, olùgbòkú agbósì okọ̀. Bàbá wa Kọ́hìndé Òkúnnù, òkè lọ́ máa lọ. A bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀, a parẹ́ pẹ̀lú ayọ̀. Gbogbo wọn tó wá bí àdélé wa láyọ̀, àwọn tó fẹ́ kọrin nǹkan ò ní ṣe wọ́n, nǹkan ò ní ṣe wọ́n, á máa lọrí, á máa bọ̀rí. Àwọn bàbá tó ṣe MC, ọ̀hún ní pọ̀ ẹ̀jẹ̀, mọ̀tá ò ní ṣe mọ́ wọn lára o. A rí bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀, lágbára lágbára wíwá Ọ̀rúnmìlà, a ṣe kó ṣe àṣẹ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀, mo fi kí tilé toko káàbọ̀ sí ilé aláyọ̀ Ògbóni Òrìṣàgbèmí. Mo ráàánú gbà, gbogbo apátápátá la máa ráàánú gbà, tilé toko gbogbo la máa ráàánú gbà. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo àwọn àlejò tí wọ́n wà ní orí àpèrè. Iná àpèrè ò ní jó ẹnì kọ̀ọ̀kan níbí lónìí. Láyọ̀ tí gbogbo yín filé sí náà lè máa dé bá lẹ́yìn láyọ̀ àti àlàáfíà. Àṣẹ o. Ní ìwọ̀nba tí ẹ bá wa sí orí àpèrè bí tẹ wá bá wa jókòó bí orí àpèrè bí, ẹnì kọ̀ọ̀kan kò ní fẹ́ kú padà sílé. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí gbogbo àwọn àlejò kábíyèsí wa Ọmọkẹ́hìndé Ògúnnù, kábíyèsí ọba Ògbóni tiwa. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí gbogbo àwọn àlejò láti ọ̀dọ̀ Èjìrẹ́ kábíyèsí wa. Gbogbo àwọn àlejò tó wá látọ̀dọ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí àwọn náà. Mo dẹ̀ wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí gbogbo tìgbó tìjù Tèrèlú tòṣùgbó tí wọ́n wà ní ìkàlẹ̀ yìí. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí gbogbo ilé
láyọ̀ ní kálukú wa bá lé wa àṣẹ wa àní fẹ́ kó padà sílé àṣẹ wa àṣẹ kó ṣe àṣẹ. Bọ́lá ṣayé ọ̀tọ̀ lórí. Gbé wọlé. Ọ̀gìnì. Gbé wọlé. Ìyá mi Fọláṣadé. Gbé wọlé. Bàbá bọ̀. Kábíyèsí o. Kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Ètò ti pé. Olórí àgbẹ̀nà ó ti wà lẹ́gbẹ̀ẹ́ mi. Olórí àgbẹ̀nà. Kò tí ì mú jáde, ó máa mú jáde. Ó fẹ́ gbà mí. Ọ̀rẹ́ mi fẹ́ gbà mí. Ó wà lọ́wọ́ ẹ̀ wà láì. Olórí àgbẹ̀nà máa ń sọ̀rọ̀. Ó yá. Olùgbé ọmọ ọkọ ayé ọmọ ọ̀rọ̀ ògbógbó tó gbóhùn ọmọ ṣíṣe rojú ó dé gbẹ̀dọ̀ yẹ̀bá nǹkan mò nǹkan gbòòrò ọba gbogbo pò akàtàkùn ọmọ rẹ̀ gbóngbó ọmọ rẹ̀ yá ó ṣe mí gbòòrè omi burúkú ìjábọ̀ lójú àwọn ọmọ òsèdè ìyẹn fi mọ ìṣẹ ọmọ àtùpà lùgbọràn mo ṣe kábíyèsí mo ti ara tiwọn mo fi júbà bàbá mi ọ̀tún mo tara bàbá mi ọ̀tún mo fi kí bàbá mi ìsàlẹ̀ adébàkúnlẹ̀ mo tara àwọn bàbá àbá mo fi kí ẹ̀yà nìkanjọ́ ẹkùn tó kù náà tẹ̀ ẹ̀jẹ̀ kan tán tẹ́ ń pèrè mí mo wá tara tí mo fi kí ẹ̀yin lèkélèké gbàràdá ẹ̀yà ilé funfun báláwo tó ti lápì lẹ́sẹ̀ àmì tẹ́ nílẹ̀ fi pàrókò ayé òní fi pàrókò àìdá báyìí o ẹ̀yin lẹ́yìn ilé funfun báláwo tó ń bá pupa wọ̀nyá ìjà mo tara tí mo fi kí òtútù tó ní lóṣù gbọ́ ikú ẹlẹ́bà àrúdà a ti ṣe ọdún yìí a ṣe tẹ̀mí tòmótòmó lágbára olódò àpò wá fi tààrẹ ẹ̀yin bàbá mo fi kí gbogbo ẹ̀yin ìdílé bàbá wa Òkúnnù mo kí pé àṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún ọdọọdún ní ṣàpọ̀rọ̀ lágbára olódò rẹ̀ ọdún tí ẹ wá bá wa ṣe lọ́dún yìí àjọṣe pẹ́ fòkó ọmọ sílẹ̀ lẹ́ẹ̀ni délé bókò ọmọ ọ̀gbà kì í ṣẹ́ràn ọgbọ́n ẹ̀ẹ̀dẹ̀ jẹ́ran ayé o lágbára ìyá mi àmì ní arọ́rọ́ bí akẹ́ arókè tàṣẹ ìyá mi tí ń jẹgun ọ̀dẹ̀nà bí ẹni jẹ̀rẹ̀kẹ́ ìyá mi burúmọ̀ ṣojúkọ̀ kó mi lágbára ìyá mi àbẹ̀ní gbogbo wa àárà àdúgbò àmọ́ wá kí ẹ̀yìn adágbà pé kéré àgbàdùn kéré nílé di òṣùgbó mọ̀ra wọn àgbàdùn kéré àgbàdùn kéré nílé di òṣùgbó àmọ́lọ́wọ́ àbọ̀míre abẹ́sọ̀mọ̀ ẹ bá mi pàtó fún kábíyèsí ọmọ Kẹ́hìndé Ògúnládé Ògúnnù
kábíyèsí Ògbóni Òrìṣàgbèmí òrà ànúgbà ọmọ Olúmẹrin gbogbo ìlú Òwu ìdílé ọba ni bàbá mi ti wá nílùú Òwu l'Abẹ́òkúta àti nílùú nísàlẹ̀ Èkó bàbá mi o ọjọ́ kan ṣo lọ́ba méjèèjì máa kàn yín ẹ jẹ́ ká fún ilé wa ní ìṣẹ́jú mẹ́wàá kó tẹ́ wa lọ kó fún wa ní ìyáṣà díẹ̀. Omi enílé ní jẹun, omi àbòwọ́ dédé. Ìṣúra máa jẹ sùn. Ọmọ kẹ́yìn ní òkúdù kádé kó pẹ́ lórí. Kì í bàtà pẹ́ lẹ́sẹ̀. Kó lè ní ṣiṣẹ́ bí. Èmi lè kó ní ẹ̀rọ tún mú kápẹ́ náà lọ́sí o. Kábíyèsí. Orí ìkẹ́ máa ṣe bínú. Tọ́wọ́ bá ìlóye gbogbo ẹ̀rọ orúkọ. Orúkọ ní la fi ń pè lọ́ba lọ́ba la fi ń pè ní níjò ní ẹ̀kú. His Royal Majesty. Kádé pé pẹ́ lórí ọmọdé ìlú Èkó nù. O kò máa ṣe yéye o kò máa jẹ kẹ́yìn Nàìjíríà. Ọmọ wọn lẹ́gbà mọ́nú ṣàbí, ọmọ olówó òbúrú, ọmọ ajílẹ̀ gbéṣẹ́rẹ́, ọmọ ajílálà ẹ̀ṣọ́, ọmọ abílẹ̀ yìí kì í rọrùn, àwòmánu kúrò rẹ̀ tó. Òkúrù, bẹ́ẹ̀ lọ́jà ẹ ti fi, ẹ bá mi ṣètọ́jú kábíyèsí. Ṣùgbọ́n bọ́sọ̀ sàkà má tòmí lọ́lọ́, olówó ọ̀fọ̀rún, Kádé kò pẹ́ lórí ò bàbá mi. Òní ní ìṣẹ́ṣẹ́ dé o, Ìbàdàn láwà yìí, níbi ìdájọ́ fẹ́ tèmi lè sànà ọkàn ṣe. Mo kó nílé lọ tún ọmọ káàpẹ́ nù lọ́sí o. Ọmọ onísàlẹ̀ kó máa rẹ̀ kábíyèsí. Ọmọ ọlẹ́yọ. Òní láfàmù ọmọ lè gbogbo lọ́wọ́ bóun tó bá sì máa mú ọmọ lọ. Olúwo, ọ̀pọ̀ ẹgbẹ́ oníwàjẹ́. Ṣé bẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kìkì kó wá kọrin? Ó dá ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe. Ó dá ìṣẹ̀ṣe ká pàwọ́ pọ̀kàn ẹ̀jẹ̀ ká jọ̀gbẹ́. Ìṣẹ̀ṣe. Ó ní ká pàwọ́ pọ̀kàn ẹ̀jẹ̀ ká jọ̀gbẹ́. Ká pàwọ́ pọ̀kàn ẹ̀jẹ̀ ká jọ̀gbẹ́. Ká pàwọ́ pọ̀kàn ẹ̀jẹ̀ ká jọ̀gbẹ́. Ìṣẹ̀ṣe. Ariwo pẹ̀lú ẹtí iná. Wọ́n ní àwọn àdìyí tó lónìí ní wọn, àwọn alámúbẹ̀rẹ̀ àtúndé. Ìṣúra máa jẹ́ sùn. Ọmọ kẹ́hìn ní òkúdù kábíyèsí. Lórí kápá kápá o. Olùkóṣù apá òkóṣù. Lórí kápọ̀ ṣe bínú kó sí. Òní lórí jẹ́ o. Wọ́n náà bọ̀ lọ́wọ́ gbogbo. Ìṣẹ̀ṣe kápá wọn pọ̀ kẹ́ tó dájọ́ lọ. Kábíyèsí, èyí tó bá kú ẹ̀ ọ̀rọ̀ kúrò. Ojú ọ̀run wọn kò ní mọ lórí ìyàwó kan tó bí rẹ̀.
bò wẹ́wẹ́ o. Wọ́n ní èyí ṣe ojú wa náà. Àwòdì o, àwòdì o, àwòdì o, àwòdì dé lẹ́yìn àtàtà ẹkùn dé òun àwòdì o, òde àwòdì o, àwòdì o, ó ti dé àwòdì o, àwòdì dé lẹ́yìn àtàtà ẹkùn dé àwòdì o. Kábíyèsí, ogun ní eríṣà méjì ní sílẹ̀ tó gbó. Bàbá ògbóni eríṣà méjì ní sílẹ̀ tó gbó. Bọ́lá nọ́mbà ní sílẹ̀ tó gbó. Bàbá olúmọ̀rí ní gbogbo òun. Ẹ̀sùn omi ẹjọ́ sí. Ìyẹn ní ìyẹ̀wù bí ọdún méjì sẹ́yìn tí mo ṣe eré ìṣẹ̀ṣe. Kábíyèsí. Bẹ́sẹ̀ ní ojú fẹ́ràn bàbá mi. Òní mo wá ṣeré fún kábíyèsí níṣẹ̀ṣe lọ́dún méjì tó kọjá. Ọmọ ìkúrò ní sàròkè. Mo rí ọmọ rẹ̀ bí èso. Mo ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mílíọ̀nù bọ̀ lápò mi. Ẹyọ o, ayé ni ẹyọ o. Éèpà, ọmọ wà ló ẹyọ o. Ayé ni ẹyọ o. Ẹyọ bàbá bàbá kéjì gbòdù ìdílé. Àwọn oníṣàwọ̀ oníkòdò òdìlé. Ẹyọ ayé ni ẹyọ. Ẹyọ ẹyọ. Ayé ni ẹyọ. Bàbá mi, ẹyọ bàbá tàwa kéjì gbòdù ìdílé. Àwọn oníṣàwọ̀ oníkòdò òdìlé. Ibi tó bá ohun mi máa gbọ́ ohun mi gbà lọ. Kíkọ́ ajá kò gbọ́dọ̀ pàjá. Kíkọ́ àgbo kò gbọ́dọ̀ pàgbó. Olórí olúwo wa ní ìwọ́lábà ń jí. Ọ̀tún ààrẹ gbọ́hùn tí mo wí. Ọmọ ògbó ní òrìṣà tèmi. Éèpà wáyà o, ayé mi ẹ̀yọ́ o. Òjijì ẹ̀yọ́ bàbá ń tà wá. Tìbí ìgbòdì òwe àwọn oníṣàwọ̀ onímọ̀ọ́ni o. Òjìlé o. Ẹ̀yọ́ ayé mi ẹ̀yọ́. Ẹ̀yọ́ ẹ̀yọ́ ayé mi ẹ̀yọ́. Òjijì ẹ̀yọ́ bàbá ń tà wá. Tìbí ìgbòdì òwe àwọn oníṣàwọ̀ onímọ̀ọ́ni o. Òjìlé o. Wẹ́ẹ̀dà aláìyé ọ̀pá wo, ìyá 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 ọ̀pá lọ́jọ́ kábíyèsí ṣíkú bọ́sẹ̀ sàkàrà tẹ̀mílọ́lá ẹ̀kọ́ nílé bàbá àtọmọ onídàájọ́ rírà kò ní ìwà kìtì sẹ́mi àbọ̀dà gbọ́
olórí àpẹnà o ṣe bá mi ṣètọ́jú rárá gbogbo ní oríṣẹ́ tèmi onílò ní jẹ́ tọ́lẹ̀ ní abẹ́rẹ́ olúwa ìwé fara sọ́bẹ̀ làlàáfíà ara gbogbo ayé mo bá sì ń tò sáré mi ṣe. ìbọnà lẹ́rù ó máa lè rọ̀ wọ́n ní bọ́ọ̀mọ́ tẹ̀wí ni òwí. Òkìkí gbàgbàgbà kẹ́mi máa máa fẹsẹ̀ kọ́ nílé òjò òde olúwo làwọn máa ń kọ́ bóyá adájọ́ àrògbé òde. Káwa bàbá lórí bá. Adájọ́ àrògbé. Káwa bàbá lórí bá. Ọ̀dọ̀ sí adájọ́ àrògbé ẹgbẹ́ sí òde. Ọ̀dọ̀ lẹ́yìn àpòlù máa ń gbọ́ òde. Ṣàkóra ló ń mọ̀ ní o máa gbọ́. Lóyìn ìpàdé máa ń gbọ́ ní òde. Àbí ìlú máa ń gbọ́. Àbí ìlú aláṣadé ọjọ́ lórí ní ẹ̀hó. Àbí ìlú mọ́rí ẹ̀mọ̀ máa ń gbọ́ ẹjọ́ mi. Àbí ìlú ọlá ẹjọ́ ni mo fẹ́. Àbí ìlú ìyá máa gbọ́. Òun ṣàkóso ní láti lórí lẹ́nu ìwé. Ó ti yá o, adájọ́ àdókò. Ó ti di ilé òkè lọ. Ilé òkè làwọn ọmọ ọ̀dọ́mọdé o. Àbí ọgbà orí o. Mo ní o, lọ́dọ̀ sí ọ̀dọ́mọdé o. Ṣé pé kábíyèsí gbogbo èyí tẹ́ máa lò nílé ayé ẹ̀ nílò nínú ìnira. àṣẹ. bẹ́ẹ̀ bá ṣe ń tú tẹ́ bá ṣe ní kó ṣe ó máa ṣẹ ní. bẹ́ẹ̀ni. àṣẹ wà á ní ti Elédùmarè yìí wọ́n máa lè ní fún yín sílẹ̀. àṣẹ o. kábíyèsí 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 o. lójì mi o. ó gbẹ ẹlẹ́lẹ́ o. lọ sórí àwọn ẹlẹ́bọ̀jọ́. ṣíbù ayọ̀ òtítọ́ gbèmí. ọ̀sìn mi. ṣíbù ayọ̀ òtítọ́ gbèmí àwọn dà. ìbá kọ́dà o ìbá ṣẹ̀dá ìbá ọ̀tún nígbà ayé ìbá
àwọn bàbá ìbà àwọn ìyá ìbà àwọn ìyá mi àjẹ́ ìbà àwọn bàbá mi òṣó èmi ọmọ wọn èmèrè tí wọ́n ń dá àbòfò ìbà ti ná ìbà dániwáyé tó dá òkè tó dá ilẹ̀ bàbá MC MC wọ́n ní ọmọ òkun ló dìbò lẹ̀ pa ẹkùn wọ́n ní apá rẹ̀ ń kọ́ ògúnnù lóhun ti fi ṣẹran ọ̀tọ̀ wò wọ́n ní ẹsẹ̀ ẹkùn náà ń kọ́ ògúnnù lóhun ti fi ṣẹran ọ̀tọ̀ wò wọ́n ní gbogbo inú ẹkùn ń kọ́ ògúnnù lóhun ti fi ṣẹran ọ̀tọ̀ wò wọ́n ní gbogbo gbàyà ẹkùn náà wá ń kọ́ ògúnnù lóhun ti fi ṣẹran ọ̀tọ̀ wò wọ́n ní nítorí kíni ó lóun ọmọ oníwó tòlótòló ọmọ oníwó kanran bí ọkọ tuntun èjì mi ẹkùn àwa lọmọ òde ìjẹhà oyè ilé bàbá tiwa là ń jẹ. ẹ sọ wípé ọmọ òwò ni àṣírọ́lẹ̀ pa ẹ tún mọ bẹ ṣe máa pronounce ọmọ olóbìnrin ọmọ tó lọ́lá bí erin kábíyèsí àná òwú káwo rere máa jẹ nínú rẹ̀ nínú rẹ̀ máa jẹ létí ọmọ. Bàbá borí àfọ̀nà àbídà láàyè. Bá mi gba ọtí lọ síta omi omi. Kábíyèsí bàbá. Ọmọ mi kan kó o tún síta. Kọ̀ǹgó èrè àbíọ̀ àjà òun ló gbé oyè yẹn fún mi. Gbàdé kábíyèsí máa gbé àwọn asọ̀túnmọ̀ ọdún yọ ọmọ olóbìnrin wọ́n ní ọmọ tó ní ọlá bí erin. Ọlá yẹn á wá kárí gbogbo wa o. Ní àṣẹ àwọn tó nílé ayé ọlá yẹn á kárí gbogbo wa. Gbogbo ara máa láàánú gbà. Àrígbà àṣẹ bẹ́ẹ̀. Tẹ́ bá padà sí ìsàlẹ̀ kó ẹ wá ní ọ̀kànlàbà ẹkùn kò ṣe ìkànlàbà tí bá ṣàkíní náà lágbárí ọ̀kànlàbà ẹkùn iwájú làbà iná ẹ̀yìn làbà oògùn. So kò ṣe ọ̀kànlàbà ẹkùn oye ọ̀rẹ́ bá fún ẹ̀yẹ́ sì wá sọ wọ́n àjọ kórópọ̀ ẹ̀ di àná. Adébólókò tún ṣe adé o ọmọ òrìṣà gbé mi. Adé o.
bó jẹ́ ilẹ̀ bá lò ní o àbámọ̀ kẹ́hìndé ẹ̀ lajúlẹ̀ gbogbo wa ní oṣojú arábà fi ojú tì í o bó jẹ́ ilẹ̀ bá lò ní o àbámọ̀ kẹ́hìndé ẹ̀ lajúlẹ̀ gbogbo wa ní oṣojú. kábíyèsí ọba wa dé fowó pè ìlú mọ̀ká lọ́ba wa ó dára níwà inú funfun ló kún bá wa lò ọmọ kẹ́hìndé dé níyì láwùjọ. Thank you.
sísì àbòdò. Wíkì ìṣẹ̀lẹ̀ bọ́tọ̀ omi tún bí ṣe ìyá àbí. Omi tún bí ṣe. Ojú àpọ̀lẹ́ mi lásìkò Òṣogbo. Gbogbo bàbá onítorí ẹ̀rọ bẹ̀rẹ̀ fásitì ẹ̀ ìyá mi. Òrìṣà ẹ̀pà. Bí mo bá délé, máa jíṣẹ́ fún bàbá mi. Ìṣúra májẹ̀sì, bàbá mi ọ̀ṣọ́bà, ọmọ ọ̀gá gbogbo. Olùgbọ́ ọmọ onísàlẹ̀ oko. Ọmọ rẹ̀ lórí mi bí ọmọ ọ̀ṣọ́bà. Wọ́n sọ fún ẹ̀bùn Àbújá. Bàbá ọ̀ṣọ́bà, ó fẹ́ràn ẹ̀yọ́ tí ilé tó kó. Ọmọ olúbẹ̀rẹ̀. Ó rẹ̀ máa gbé bàbá wa ní ẹ máa bá ń pa. Ọmọ olúbẹ̀rẹ̀ bàbá wa ní ẹ máa bá ń pa ẹ máa pa bàbá wa o. Bàbá wa ní ẹ máa bá ń pa. Bàbá wa ní ẹ máa bá ń pa. Ó yá ọba wa ní ẹ máa bá ń pa. Kábíyèsí ní ẹ máa bá ń pa ẹ máa pa. Ó bẹ̀. Ọba wa ní ẹ máa bá ń pa. Ó ní ẹ ṣe pa ẹ padà láti ṣe ń lé o. Ẹ ṣe pa. Ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà àwọn tó nílé ayé, ìbà àwọn bàbá bàbá, ìbà àwọn ìyá ìyá, ìbà gẹṣinjáwé Ifá, ọba rìṣà, bàbá Lẹ́kùmí, ìbà olúayé ọ̀jẹ̀, Adémọ́lá Òkìkíọlá. Mo wá ṣèbà ọ̀tún mi náà. Mo ṣèbà gbogbo àwọn inú ilé Òṣàgbèmí pátá nítorí Olútòṣùgbò. Ìbà ṣe kìtìlédùmarè ṣe. Èmi ni His Supreme Majesty Ọba Ọmọkẹ́hìndé Òrìṣàgbèmí Ọ̀ṣunládé Òkúnnù, orúkọ mi nìyẹn. Nǹkan tá à ń ṣe ni ti ọdún
ìṣẹ̀ṣe tinú ilé Ògbóni Òrìṣàgbèmí mo ránú gbà. À ń láti ṣe bí Ifá ṣe mú ní ọjọ́ ìní kó lè bá ti ìṣẹ̀ṣe gangan tó ń bọ̀ wájú k'Elédùmarè kó jẹ́ kí wa kójú ṣe. Àǹfààní pọ̀ nínú ìṣẹ̀ṣe tó jẹ́ pé ìṣẹ̀ṣe ó darí àwọn ọmọ Oòduà lótùfẹ̀, ó darí wọn wá sí ilé ká má ṣìnà. Nítorí tá bá wò ó, Olódùmarè ti dá ohun mèremère sílé ayé kó tó dá ọmọ ènìyàn. Inú nǹkan tó dá yẹn òun ni ewé àtegbò. Ní ọjọ́ ìní, òyìnbó ń lo ewé àtegbò, wọ́n á da chemical sí i, wọ́n á fi ṣe nǹkan tó ń pè ní medication, oògùn tó ń wo onísàn. Inú ewé yìí náà ni àwọn bàbá wa tí a jáwé táwọn òyìnbó ń pè ní herbalist doctor lọ́ ti ń mú tọ̀tún, lọ́ ti ń já tòsì, lọ́ fi ń wo ọmọ ẹni tó rí òṣùwọ̀n ṣe tó fi ń wò sàn, tó jẹ́ kí ẹni ẹlẹ́ni kó gba ọpọlọ ọmọ ènìyàn, tó fi ń dáàbò bo àwọn ọmọ ènìyàn nítorí kí ọmọ ènìyàn kó lè pẹ́ láyé, kó lè gùn lẹ́mìí, kó lè rí bá ti ṣe, kó lè rọ́nà ìgbà. So ìṣẹ̀ṣe tilẹ̀ Oòduà lélẹ́yìí ó yàtọ̀ sí ibi tá a ti kọ́kọ́ wà. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà ní mùsùlùmí tí mò ń jẹ́ Muhammed Fuad. Àmọ́ àwọn wo ló ní orúkọ yìí? Àwọn Lárúbáwá. Àkọ́kọ́, Lárúbáwá yìí kò wá nílẹ̀ Áfíríkà rárá. Arab ni wọ́n ṣe ń pọ̀ ní Lárúbáwá, ibi tí Muhammed ti wá alayhi wasalam. Nítorí bọ́ yẹn ń sọ nìyẹn, a lè sọ pé nítorí pé a kú ń bẹ̀ ká má sọ bọ́ yẹn ń sọ. A ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, kó má dàbí ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ tí ó wẹ̀yìn wò tó fi wá jẹ́ pé àjẹ àwẹ̀yìn wò ló bẹlẹ́dẹ̀ jẹ́. Wọ́n tún wá jẹ́ pé wọ́n ń ṣọmọ Oòduà. Tá bá ń pe Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar ọba tó tó ni. Àmọ́ tá bá pè ní èdè tiwa pé Olódùmarè ọba tó tó, ó máa wá tó fún gbogbo wa, á tún ṣẹ́kù fún gbogbo wa. Àbó orí nǹkan bẹ́ẹ̀ ń sìn. So ìṣẹ̀ṣe ó tún gbogbo oríṣiríṣi nǹkan ṣe. Ìjọ ẹ̀ ló ṣe fa sábàbí pé àìmá máa kọjú sí ìṣẹ̀ṣe tá à ń pè lórúkọ Jésù. Jésù ọmọ Lárúbáwá ni. Ó ti yé ń sìn, ọmọ Lárúbáwá kò ń ṣọmọ. Ní ọjọ́ èní, àwọn èèyàn wa, àwọn ọmọ wa, k'Elédùmarè dá ogun wọn padà sílé, k'Elédùmarè dá àwa náà padà sílé ń sìn. K'Elédùmarè tó wá fi gbé wa sórípò yìí, tí ìyá mi Ajíbọ́lá tó wá gbà á, tó tẹ́wọ́, ìyá Àfọ̀njá gbọ̀ràngbọ̀ràn, Ajíbọ́lá ẹ̀dán ọ̀rọ̀ tó ń gbénu lédè tó ń dún yànmùyànmù, Àbẹ̀ní Àdé ẹ̀dán òlóló, ìbà o, ìbà o, ìbà o. Nítorí a wà ní ti Kìrìsìtẹ́nì, gbogbo àdúrà tá à ń ṣe nílẹ̀ wa Yorùbá, ilé Kìrìsìtẹ́nì ló ń lọ. Síbẹ̀síbẹ̀ bá ṣe ń ṣe, Jésù tá à ń pè lọ́sàn-án tá à ń pè lóru, ìlú ẹ̀ wọ́n ń jà lásìkò yìí o. Ó ti yẹ ń sìn, wọ́n ṣèbọn, wọ́n ṣe oríṣiríṣi. Ìlú Arab, àwọn náà wọ́n ń jà nísìnyí pẹ̀lú Israel. Ǹjẹ́ ní ti ìṣẹ̀ṣe wa ń bì, ǹjẹ́ ó sá kíjokíjo, ó rìn kíjokíjo, àní sá kíjo, àní rìn kíjo.
ìṣẹ̀ṣe máa ń tún nǹkan ṣe ni. Ó máa máwọn tó ti ṣìṣe á dá wọn padà kó lè ṣeé ṣe, á dẹ̀ ṣeé ṣe fún gbogbo wa. Àbó orí nǹkan báyìí. So ìṣẹ̀ṣe nǹkan ńlá pàtàkì. Òyìnbó ń ṣèṣẹ̀ṣe tiwọn, wọn ò tún wá ṣe lásán, wọ́n tún wá ń jẹ́ káwọn ìyá mi máa jáde, wọ́n tún ń ṣe ọdún àwọn ìyá mi tó ń pè ní Halloween. Àwọn ìyá mi àjẹ́, wọ́n mú tiwa, wọ́n gbé Bible tiwa lọ́wọ́ lápá ọ̀tún, wọ́n mú tiwa, wọ́n gbé Quran tiwa lọ́wọ́ lápá òsì. Wọ́n dẹ̀ mú gbogbo àwọn òòṣà wa, wọ́n fi kún tiwọn, wọ́n ń ṣe plane tó ń fò lójú ọ̀run. Elédùmarè nìkan ló máa dá ẹyẹ tó ń fò lójú ọ̀run. Àbótúrẹ́ èèyàn kan tó dá ẹyẹ rí. Wọ́n dá ẹja tó wà lábẹ́ odò. Olódùmarè nìkan náà ṣe. Àmọ́ òyìnbó, Olódùmarè wá fún wọn nítorí wọ́n mọ nǹkan wọ́n ṣe, wọ́n tún gbà lọ́wọ́ tiwa nítorí pé tiwa ló fi kún tiwọn. Ìdúró rẹ̀ ń sọ pé God of Iron. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn? Ògún kọ́ ni. God of Thunder, Ṣàngó. Báwo lòyìnbó ṣe mọ̀? Wọ́n sì wá ń ṣe ọdún àjẹ́. Àwa wà ń bí ìyá ń sọ pé báwo ló ṣe fẹ́ jẹ́ fún wọn? Ìgbà tá a bá gbẹ̀rù ẹlẹ́rù sórí, tá a bá fa tiwa sọ́wọ́, tẹ́tẹ́lẹ́ ó tẹ́tẹ́ tá a gbé sórí tó bá fẹ́ jábọ́lẹ̀. Báwo ni a ṣe máa rí tiwa? A ju tiwa sílẹ̀. Èmi ọmọ Oníkẹ́hìndé ò ní ju tèmi sílẹ̀. Màá jàjà ju ti èyí tí ò bá ti ẹlẹ́dàá mi sílẹ̀. Màá wá gbé ètò bẹ́lẹ́dàá mi rò, òun ní ìṣẹ̀ṣe tá à ń ṣe lẹ́ni. Á dẹ̀ máa ju ṣe fún wa. Ìwọ náà ẹ̀ ní ṣìṣe níbi tẹ́ ti wá o. A máa tùbà fún fátùgbà o. Gbogbo ohun tó bá ń ṣe á máa rọ̀ ọ́ fún. Gbogbo ohun tí gbogbo wa bá ń ṣe á máa rọ̀ ọ́ fún wa. Àmọ́ ìṣẹ̀ṣe ohun adùn ni. Nítorí kò sẹ́ni tó máa lá oyin tó máa tú dànù ó ṣèwọ̀. Kò sẹ́ni tó máa lá iyọ̀ tó máa dú dànù ó ṣèwọ̀. Ayé wa dùn bí oyin lọ. Ayé wa dùn bí iyọ̀. Kò dẹ̀ sí ẹni tó máa lá ṣúgà. Gbogbo wa ń lọ sí Mẹ́kà. A bèrè àrántí pé kò sí táyé máa dá ṣúgà sílẹ̀. Gbogbo ìrà ló máa bò. Kí ló fi pèsè Mẹ́kà? Ètùtù wo ló ń ṣe? Wọ́n á tún fi àwọn tó ń lọ sọ́dọ̀ wọn tún fún wọn ṣètùtù. Ẹ tún kówó yín lọ, ẹ tún lọ bí develop. Ọ̀dọ̀ wa ń bì yìí, à ń gbé àwọn ọmọ kókó tó mọ tó ní wàhálà, tó jí owó olówó, tó jówó ìjọba, tọ́ṣẹ̀ bí. Wọn ò ní Olódùmarè ò bí wa sínú òkùnkùn inú mọ́lẹ̀ ló bí wa sí. Àwọn ọmọ yìí, àwa bí wọn, àmà jẹnẹrétọ̀ la máa nǹkan oníkan la máa fi wá faná. Ṣé ó dà bẹ́ẹ̀? So ìṣẹ̀ṣe la gbà. Ìṣẹ̀ṣe á dẹ̀ máa gbé gbogbo wa. Á gbé wa sọ́wọ́, á gbé wa sọ́mọ, á gbé wa. Ìṣẹ̀ṣe á wá tún Nàìjíríà ṣe, á wá túnlẹ̀ Oòduà ṣe. Nítorí tá a bá ní Nàìjíríà, àwọn Haúsá ní tiwọn, Yíbò ní tiwọn, àwọn yòókù ní tiwọn. Eléyìí ti ilẹ̀ Oòduà lélẹ́yìí. Ilẹ̀ Oòduà ò dẹ̀ ní bàjẹ́. A wá fi orí adé gbogbo bàbá wa Ọ̀nìrìṣà. Kẹ́mi ẹ̀ kó gùn. Kọ́nù ẹ̀ kó má là. Káyé má bá ṣe. Kó má rọ̀ lápá. Kó má rọ̀ lẹ́sẹ̀. Kó má fọ́ lójú. Ọmọ kékeré ló fi joyè náà. A wá pẹ́pẹ́pẹ́pẹ́ ní àṣẹ àwọn tó nílé ayé. Nítorí pẹ́pẹ́ ló ń ṣe nílé aró. Ọ̀nìrìṣà bá mi mú kí ẹ o. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí Ọ̀nìràlà, olórí aládé gbogbo. Àwọn oníṣẹ̀ṣe ká máa sòótọ́. Nítorí òótọ́ ló bá mọlẹ̀ défẹ̀. Ìyá ayé dẹ̀ fẹ́ òótọ́. Bí Olódùmarè adániwáyé tó gbé àwọn agbára yìí fáwọn ìyá mi. Tó ní kó máa fi ṣe rere. Ó fẹ́ òótọ́. Òótọ́ l'Olódùmarè fi ṣe foundation lé ayé. So kí gbogbo àwọn oníṣẹ̀ṣe ká máa sòótọ́. Ẹni tó bá fẹ́ wọnú ìṣẹ̀ṣe, ó fẹ́ padà sílé ni. Ẹ jẹ́ á tẹ́wọ́ gbà kínú ẹ̀ lè dùn kó ń padà sílé. Ká má sọ pé kò mọ̀ nǹkan 2 náírà ká wá pè ní 1 million fún kò dáa. A ní àwọn bàbá wa tó bá fẹ́ lọ bá wọn kó tó débẹ̀ lásán. Gbogbo nǹkan tó máa fi ṣètùtù fún ẹ wọ́n ti rà lẹ̀ láì jẹ́ pé wọ́n gbó lọ́wọ́ ẹ̀. So kí àwọn tó wá jẹ́ ògbóni míì tó jẹ́ àwọn ọba míì
kọ́ má fi ìṣẹ̀ṣe ròyìn pé wọ́n fi ń pawó, kọ́ má fi Ajíbọ́lá pa owó, kọ́ fi ṣe ohun rere, kọ́ dàbí ọ̀tún mi igbákejì mi tí orúkọ ẹ̀ ń jẹ́ Òtítọ́gbèmí ọba jẹ́ni. Òtítọ́ náà á dẹ̀ máa gbé. Gbogbo àwọn ìyá àbíyè wọn ò ní ṣubú. Gbogbo àwọn apènà, apètùtù ọlà, apètùtù tó lónílò Òṣùgbó, apètùtù tó gbìngbàdo ọ̀ràn sẹ́yìnkùlé lẹ́yìnkùlé tí wọ́n bí ìyá láyé lẹ́yìnkùlé kò yá jẹ. Ẹni tó bá ṣerú ẹ̀ kò ní kú, àmọ́ tó bá ti kò ní kú nítorí pé kí ni ìṣẹ̀ṣe náà ló máa yí orí ẹ̀ ló máa yí padà. Tó ti yẹ ó tọ́ṣẹ̀ṣe wò ni ó dẹ̀ ti rí bó ṣe rí. Tó bá kòrò lẹ́nu ẹ̀ àwọn ìyá wa náà lọ́tún máa jó nítorí wọn ń ṣe ìyàkíyà. Àwọn ìyá wa àjẹ́ wọn ń ṣe ìyàkíyà. Àwọn ìyá gbọmọlà ni wọ́n. Ẹni tí ò bá mọ̀ túmọ̀ àjẹ́ kó kọ́ béèrè wò àjẹ́ òun jẹ́ èèyàn, àjẹ́ òun pààyàn. Ìṣẹ̀ṣe dẹ̀kẹ̀rẹ́ wọn ń fèèyàn rúbọ. Nǹkan tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ bá gbà lọ́ máa fi rúbọ. Tẹ́lẹ̀dẹ̀ èèyàn bá gbẹ lẹ́dẹ̀, tó bá gbẹ tù, tó bá gba ẹyẹlé, tó bá gba oríṣiríṣi tó máa fi rúbọ. Ìṣẹ̀ṣe á gbé wa, á wá gbé Nàìjíríà o. Gbogbo àwọn tó wá ń ba Nàìjíríà jẹ́ lénìí, Elédùmarè á kó wọn kó lẹ̀. Gbogbo àwọn tó wá ń fi orúkọ Jésù ọmọ Násárẹ́tì tó fi ń purọ́ tó jẹ́ táwọn ọmọ wa jókòó sórí ìṣẹ̀ṣe, Elédùmarè á tún àṣírí wọn. Gbogbo àwọn tó tún wá ń lo orúkọ Muhammadi ọmọ Saudi tí ò mọ Nàìjíríà, tí ò tiẹ̀ mọ̀ wọ́n, tó ń kówó Nàìjíríà tó fi ń lọ tún ìlú nílùú ṣe, Elédùmarè á dá wọn dúró. Àwọn ìjọba náà, àwọn gọ́vnọ̀, nítorí pé kọ́ lè tún elect wọn lọ́jọ́ ọ̀la, tó ń kówó lọ tán láwọn ń àwọn sponsor àwọn èèyàn lọ sí Mecca àti Jerusalem, kó lọ sọ́dọ̀ ìyá mi Ọ̀ṣun, kọ́ sponsor àwọn èèyàn sọ́dọ̀ ìyá mi Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyún ayọ̀ awẹ́dẹ kó tẹ̀ wọ́n mọ́. Oore yèyé o, oore yèyé o, oore yèyé Ọ̀ṣun o. Kọ́ máa kówó lówó Nàìjíríà lọ síta mọ́. Nàìjíríà ní ìdòwó tó máa fi túlù ṣe. Olódùmarè á dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́. Á tún máa ran Tinubu náà lọ́wọ́. Tinubu ò ní kọsẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe kọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó lè da ayé á máa bá ṣe. Ọ̀nà á máa là. Ọ̀nà ò ní dímọ́ lóko, ọ̀nà ò ní dímọ́ làdà, ọ̀nà ò ní dímọ́. Bóyá máa rí ni ìlú Èkó wà ní bàjẹ́, ìlú Òwu náà ò ní bàjẹ́. Torí bá ṣe wá nílùú Èkó nísàlẹ̀ Èkó, bẹ́ẹ̀ ni ìyá tó bí bàbá wa tó ń jẹ́ bàbá wa tó ń jẹ́ Òkúrùn lénìí ló wá láti ilé Amọ́roro ní Òwu. Òwu náà wà ní bàjẹ́, ilé Amọ́roro ní bàjẹ́, ilé ọmọ onílé wúrà Òkúrùn ní bàjẹ́. Àwọn bàbá tó wá kọ́ èmi ní tìṣẹ̀ṣe, ilé wọn á máa tòrò, ilé wọn ò ní bàjẹ́. Ìyá mi kí àwòrere máa jẹ nímú rẹ̀, kí imú rẹ̀ máa jẹ létí ọpọ́n. Ó kọ́ mi, ó dẹ̀ kọ́ mi re. Bàbá tó wá gbà, bàbá ní kọ́ mi. Bàbá wa dàgbà títí ní àṣẹ Elédùmarè. Wọ́n á gbó jẹ́jẹ́. Kò sí wọ́n ṣe máa gbó tó tán ní àṣẹ Elédùmarè, wọn ní fọwọ́ gbọ́mọ sí. Àní wá wọn tí àwa náà ní sọ̀rọ̀ lẹ́yìn wọn. So nǹkan tí ìṣẹ̀ṣe fi dáàdì ni ẹ́. Ó ti yẹ ń sìn, adániwáyé ló mọ ọ̀la. Òun ló mọ àná, ló mọ ẹ̀ní, òun ló tún mọ ọ̀la, ló tún mọ ọ̀la, ló tún mọ ọ̀la. Àdúrà kọ̀ọ̀la kọ̀ máa ṣe ni pé kí adániwáyé tó dá ẹ̀dá Yorùbá bó ṣe ń ṣe fáwọn òyìnbó tó mọ ìṣẹ̀ṣe wọn tó fi ń gbòòrò, kí Elédùmarè jẹ́ kí ọjọ́ ọ̀la ìṣẹ̀ṣe tiwa àti ìṣe àtàṣà wa kó dájú tèmi lọ, kó dá gbogbo àwọn ọmọ wa padà. Èyí tó bá jẹ́ Christian kó ranjú wọn mọ́ Matthew chapter 6 verse 6 tó ní kanlẹ̀kùn ẹ, wọnú ilé ẹ, tilẹ̀kùn, jókòó sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ẹ, gbàdúrà sí bàbá ẹ tó dá ẹ ní bòńkẹ́lẹ́ kí ìwọ náà lè ní intercommunication pẹ̀lú bàbá ẹ, nítorí ìwọ ló wọ bàtà, ìwọ ló ń tọ́jú táyà ẹsẹ̀. A bá ìlú Jésù wí nítorí kò kàn wá. Àmọ́ kọjọ́ ọ̀la wa ṣe kó lè dáa, kọjọ́ ọjọ́ ọ̀la ẹ̀yin àti gbogbo wa, ẹ̀yin òwe kẹlẹ̀ jù wá lọ. Ṣó ti ẹ̀ ń sìn? Òun ni
tó bá tún wá di ti àwọn mùsùlùmí àwọn tó ń kúrò mọ́ Mọ̀mẹ́dì tó dé ìlú tó ń ṣe bíi Mọ̀mẹ́dì tó fẹ́ kéèyàn wọ Mọ̀mẹ́dì tipátipá àtàwọn ọba tó náwọn ọba tó fi ti ìṣẹ̀ṣe ṣe lákọ̀ọ́kọ́ kó tó máa gbé ẹrù tí ò dá wá sínú ìlú báwo ni ìlú ṣe fẹ́ dá báwo ló fẹ́ tòrò ìlú tàwa dá tòrò ìṣẹ̀ṣe á tún Nàìjíríà ṣe ìṣẹ̀ṣe á tún ìlú Nàìjíríà ṣe ìlú Nàìjíríà rójú aráyè ìlú Nàìjíríà ìlú ilẹ̀ Oòduà ló kàn wá lóòótọ́ àmọ́ tá a bá fúnni jẹ inú Olódùmarè máa ń dùn àwa fi orí ilẹ̀ Oòduà bàbá wa Ọ̀rúnmìlà àwa fi gbàdúrà fún gbogbo Nàìjíríà pátápátá kí Elédùmarè wá dádé àṣẹ sí tó bá jẹ́ yẹn ni ìlú Nàìjíríà ìṣẹ̀ṣe àfọmọ́ àtúnṣe sí dáadáa gbogbo Yorùbá Gidi TV akínyìn lọ́pọ̀lọpọ̀ ẹni tó dá Yorùbá TV sílẹ̀ Olódùmarè á tún máa fún ṣe ilé iṣẹ́ kò ní dàwó ilé iṣẹ́ kò ní dàwó ilé iṣẹ́ kò ní dàwó a máa rí ṣe Olódùmarè á tún máa kó gbogbo ọgbọ́n òye àwọn ìyá mi á máa dàlú lórí á máa fi jẹ́ kí nítorí Yorùbá Gidi TV ó ń la ojú gbogbo wa ká lè mọ ọ̀nà lé láti padà sílé ni ní àṣẹ Olódùmarè á lo Yorùbá Gidi TV TV Gidi náà ni á tún jù báyìí lọ á nílé ńlá then gbogbo àwọn tó ń wò wá lé akínyìn lọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe nǹkan tó dáa ni ẹ má jà bá àwọn tí wọn lè fún wa ní tablet ewé àtegbò ẹ má jà gbé nǹkan wọn sórí púpọ̀ jù nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àtàwọn ọmọ wa tí nǹkan bá ṣọmọ wọn á dáfá Ifá Olókun á sọ̀rọ̀ dayọ̀ àtòrí ọmọ ẹni tí ò tún ọ ṣe àtòrí gbogbo wa ṣe o ẹ jẹ́ gbogbo wa padà sílé láti Muhammed Fuadi mo di òrìṣà gbé mi ẹnu mi mọ́ ni mo fi sọ ó dẹ̀ mọ́ mi lórí lẹ́nì òrìṣà yẹn á dẹ̀ á gbé gbogbo wa o á gbé Nàìjíríà o ọ̀rọ̀ wa dayọ̀ gbogbo àwọn tó wá sí ọjọ́ ìṣẹ̀ṣe tiwa wọn ò ní ṣìṣe o wọn á délé láyọ̀ ọkọ̀ wọn á rè fún gbogbo wa a ti ṣe tọdún yìí a tún ṣe tọdún tó ń bọ̀ àwa ṣe nígbànígbà a ṣe pẹ́pẹ́ lórí pẹ́pẹ́ ló ń ṣe nílé aró ọ̀rọ̀ wa dayọ̀ inú wa dùn àríbá ti ṣe Nàìjíríà ò ní tọrọ jẹ ilẹ̀ Oòduà ò ní tọrọ jẹ ilẹ̀ Oòduà ò ní tọrọ mú wọ́n ní àwọn nǹkan ń jiyàn gbé èyí tó bá tẹsẹ̀ wọnú ilẹ̀ Oòduà ní àṣẹ àwọn tó nílé ayé ibẹ̀ ló máa wà ilẹ̀ máa mú mọ́lẹ̀ ni nítorí ilẹ̀ ní àtẹ̀pẹ́ ní àṣẹ ilẹ̀ láṣẹ Olódùmarè ilẹ̀ Oòduà ó gba àwọn tó bá náà fẹ́ wá jọmọ gbé ilẹ̀ Oòduà ilẹ̀ á tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn nímú wọn àwọn agbófinró kó ṣe òótọ́ àwọn tó jẹ́ mílítírì kó ṣe òótọ́ ó yẹ kí ọ̀rọ̀ wọn ń jiyàn gbé ó yẹ kó ti kọjá tipẹ́tipẹ́ pẹ̀lú gbogbo owó tí wọ́n ń ná lé wọn lórí Olódùmarè á dẹ̀ máa fún wọn ṣe ìbọn tó ń gbé dání Ògún ni Ògún á máa dẹ́wọ̀ fún wọn wọn á dẹ̀ máa rí gbogbo wọn mú wọn á máa rí gbogbo wọn mú ìṣẹ̀ṣe á fọ́ Nàìjíríà mọ́ á fọ́ ìlú Oòduà náà mọ́ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣọṣẹ́ ní tolódùmarè Olódùmarè ò ní wíkẹ́ kó má ṣe èyí tá a wí lẹ́ni láṣẹ àwọn bàbá wa tọ́kọ́ wa ní odù tọ́kọ́ wa ní gbogbo ohun tá à ń sọ yìí ní àṣẹ Olódùmarè tó dádé àṣẹ àtàwọn ìyá wa á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. ọkọ mi ni Mọ́ríámọ̀ Akínbílé ìyá àbíyè Ẹ̀dọ́rùnmí ní abẹ́ Òrìṣàgbèmí mo ráàánú gbà ní abẹ́ Ọmọkọ́yìndé Òkúnnù ọmọ Olúbẹ̀rin kábíyèsí o kábíyèsí o kábíyèsí ọba Ògbóni tí ó ènìlálá kéńbáké ènìlólókò ń bòkò àwa ẹgbẹ́ Òrìṣàgbèmí mo ráàánú gbà à ń ṣe ọdún ìṣẹ̀ṣe gbogbo ìṣẹ̀ṣe lónìí àǹfààní tó wà níbẹ̀ ó ní pé kò sẹ́ni tó máa ní ìṣẹ̀ṣe tí ò ní máa rántí ó dàbí kéèyàn fẹ́ rántí òkú ọ̀run ẹni
wọ́n máa ṣàánú ẹ̀. Àwọn onílẹ̀ tá bá ti ń ṣọdún fún wọn, àwọn náà máa ń bùkún wa, wọ́n máa ń rán láàánú sí ẹnìkọ̀ọ̀kan wa, wọ́n máa ń fún wa lálàáfíà. Òun làwọn ọmọ Òrìṣàgbèmí mo ráàánú gbà, náà làwa náà ṣe ń ṣọdún ní òní. Láti ìjẹta làwa náà ti bẹ̀rẹ̀, òní gangan ni ìwẹ̀jẹwẹ̀mu wa. A ti bọ àwọn òrìṣà lánàá, àwa ń ṣe ìṣẹ̀ṣe dèlé mi. A ti bọ Ajé, a ti bọ àwọn Iyemọja, a ti bọ Ọ̀ṣun, a ti bọ Ògún Lákàyé, a ti bọ Èṣù láàánú ògiri òkú, a ti bọ gbogbo àwọn òrìṣà wa pátápátá, Ọbàtálá, Ọbàtálíṣà, a ti bọ àwọn ẹgbẹ́ alárágbéṣẹ̀ṣe. Àmọ̀ràn mi ni pé kí gbogbo wa ká má gbàgbé ìṣẹ̀ṣe wa, torí ìṣẹ̀ṣe òun làbá bọ, kádùúrà wa lè gbà, káàánú lè wà wá rí. Mo gbàdúrà pé gbogbo àwọn ọmọ oníṣẹ̀ṣe lọ́wọ́lọ́wọ́ a ṣe ọ̀pọ̀ ọdún eléyìí kò ní já ṣe mọ́ o. A máa ṣe ọdún mọ́dún, a máa ṣe oṣù mọ́ṣù. Àwọn onílẹ̀ náà ò ní fìyà jẹ wá, wọn ò ní já dààmú, ànírà. Orúkọ tèmi ni Aishif Mr. Semiu Badmus Àtàndá, tí mo jẹ́ olórí apènà àgbáyé fún gbogbo ẹgbẹ́ Ògbóni Òrìṣàgbèmí. Mo rí àánú gbà nílòpọ̀ lẹ́yìn odi lábẹ́ bàbá wa ọba Ògbóni Ọmọkányìndé Òkúnù. Mo ṣe kábíyèsí 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 fún bàbá wa. À ń ṣe ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé inú oṣù kẹjọ ni a máa ń ṣe ìṣẹ̀ṣe. Ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹjọ, a ṣe títí tá a fi wọnú oṣù kẹsàn-án, torí pé on the 20 gangan. Àmọ́ torí àwọn àlejò tó máa wá, àwọn kan wá bá wa ṣe tiwa, àwa kan náà á lọ bá wọn kan ṣe tiwọn. Ní oníkálùkù ṣe é mú ọjọ́ tí ò gbọdọ̀ papọ̀ mọ́ra wọn torí àti máa bára wa ṣe. Àǹfààní pọ̀ ńbẹ̀ o nínú ìṣẹ̀ṣe. Ká tiẹ̀ máa sọ pé Ògbóni nínú ìṣẹ̀ṣe, wọ́n ní ohun abínibí kò gbọdọ̀ parun, a gbọdọ̀ gbàgbé ẹ̀. Kò sí ẹni tó ní àṣà bíi àwa Yorùbá gẹ́gẹ́ bí àpọ́nlé. Ìṣẹ̀ṣe dáa láti ṣe. Téèyàn bá ṣèṣẹ̀ṣe tó ṣe é tinútọkàn bó ṣe tọ́, èrè pọ̀ ńbẹ̀. Yálà kí ni à ń pè níṣẹ̀ṣe ni? Yálà a jẹ́ Ológún, a jẹ́ Ọlọ́ya, a jẹ́ Eléṣù, a jẹ́ Onífá, a jẹ́ Ọlọ́ṣun, a jẹ́ Alájé. Èèyàn á lè mọ èèwọ̀. Èmi tí mo jẹ́ aláwo, irú èèwọ̀ wo ni mi ò gbọdọ̀ ṣe? Èmi tí mo jẹ́ Eléṣù, irú èèwọ̀ wo ni mi ò gbọdọ̀ ṣe? Àbí òfin wo ló dè mí? Èmi tí mo jẹ́ Alájé tàbí èmi tí mo jẹ́ Ògbóni, kí ni àwọn nǹkan tí mo lè ṣe? Kí ni àwọn nǹkan tí ì gbọdọ̀ ṣe? Àǹfààní pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Àmọ̀ràn mi ni fún gbogbo àwa tí à ń ṣe ìṣẹ̀ṣe fún káàárọ̀ òjíire ń pé ká ṣe òtítọ́, ká dẹ̀ ṣe òdodo, torí pé èké fọ́gbà igbá fọ́, ọ̀dàlẹ̀ fọ́ tiẹ̀ ó fàya. Olótìtọ́ nìkan ló fọ́ tiẹ̀ ó yè. Òtítọ́ ló bá mọlẹ̀ débẹ̀ o. Ká mọ̀ pé Olódùmarè, gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, ká mọ̀ pé Olódùmarè àti gbarúmọlẹ̀, wọ́n ní tá a bá ṣe ohun gbogbo ká fi tọlọ́run sí. Adé á fún ọlọ́kà ọba, ọmọ àròkò bẹ́ẹ̀ jẹ. Èyí tó ṣe nǹkan tí ò fi tọlọ́run sí, ó parun. A mọ̀ pé Olódùmarè òun ló náyé ló nọ̀run, òun la lè wí lè ṣe, a lè ṣe lè wí. Òun ló ṣọ́ wa dọjọ́ òní. Àìmọye ẹni tí ò ní oore ọ̀fẹ́ gbà bá wa ṣe rí i. Àmọ́ tá a bá ti mọ̀ pé Olódùmarè òun ni, tá a dẹ̀ gbà fún gbogbo gbarúmọlẹ̀ àjìkọ̀tún, gbogbo gbarúmọlẹ̀ àjìkòsì, kò ní jẹ́ ká ṣìwàhù. Á jẹ́ ká mọ ọwẹ́ lọ́wẹ́, á jẹ́ ká mọ òsì lósì, á jẹ́ ká mọ ẹni tá a tó. A dẹ̀ ní lè kánjú, a ní lè kánjú. Àmọ̀ràn ni pé ká fi òtítọ́ ṣe é. Olódùmarè bẹun, ìbà kọ́dà bá ṣẹ̀dá, olúbíkìnbà, ọ̀sányìnbíkìnbà, ìbà àwọn tó dáká tó dá, ìbà àwọn tó tẹ̀ka tó dẹ̀. Mo ṣèbà ọba Ògbóni, bàbá mi Ọmọkányìndé Òkúnù tó wọ́n jẹ́ ọba Ògbóni àgbáláyé fún gbogbo ẹgbẹ́ Òrìṣàgbèmí. Mo ráàánú gbà. Mo ṣe kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí. Mo wá rí fáyé, mo bẹ̀bẹ̀ fún Jabini lọ pé mo ti ara wọn, mo fi ṣèbà fún bàbá mi ọ̀tún tó rìn nílẹ̀ mì. Mo ṣe kábíyèsí fún àwọn náà bẹ́ẹ̀. Mo wá tara bàbá mi ọ̀tún, mo fi ṣèbà fún bàbá mi ìsàlẹ̀ Adọ́bakúnlẹ̀. Mo ṣe kábíyèsí fún àwọn náà. Mo tara tiwọn, mo fi ṣèbà gbogbo àwọn olúwo
mo fi ṣèbà àbíyè mo fi ṣèbà àpènà mo wá ṣèbà ládéládé mo ṣèbà lóyè lóyè ọdún tá a ṣe yìí wọ́n ní àṣọdúnmọ́dún níṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣoròmorò níṣàwọ̀ àṣoròmorò tí ọdún tuntun bá wáyé pèrègùn á máwọ̀ tuntun ni àwọ̀ tí tòtò bá mú wáyé ni tòtò mú lọ mò ń ṣèwúre lọ́dún tòní pé àwa tí a ṣe ọdún yìí á ṣàmọye ọdún láyé wọ́n ní àkàlàmàgbò kì í pọdún jẹ àní pọdún jẹ báyìí o àwa tí a wá lọ́dún yìí nílé lóko lẹ́yìn odi àfòpọmọ sílẹ̀ lé ànídébò pọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ayàwòrán náà wọn kì í ròkú ẹlẹ́nà káàkiri wọn ò ní ròkú yín lọ́ọ́ bá wọn òbí wa gbogbo àwọn tó wà ń ṣẹ̀ṣẹ̀ ṣe ní jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo wa ní pẹ̀dí o òkèlà kẹrin òkèlà kẹfọ̀n lókèlókè la sọmọ rí odó sí lókèlókè ni gbogbo wa máa lọ lágbára ìyá mi ọlọ́mọ àṣẹ àṣẹ iléeṣẹ́ lójú rẹ̀ orúkọ èmi tí mo tún bá yín sọ̀rọ̀ ni Mr. Semiu Àtàndá Badmus tí mo jẹ́ olórí apènà àgbáláyé fún gbogbo Ògbóni Òrìṣàgbèmí mo ráàánú gbà nílé lóko lẹ́yìn odi ó dàjọ́ lọ́ńbẹ́ o àwọ̀ kì í ná ilé àwọ̀. Orúkọ mi ni Wàsíù Ọlábánjí tí mo jẹ́ olórí olúwo ọ̀tún ààrẹ Ògbóni Òrìṣàgbèmí. À ń ṣe àjọ̀dún ìṣẹ̀ṣe òní àǹfààní pọ̀ bẹ́ẹ̀ gan-an fúnran Yorùbá kìí ṣe fúnran Yorùbá nìkan gan àǹfààní tó pọ̀ nù ìṣẹ̀ṣe kò lóǹkà kò ṣeé sọtán tá a bá tẹnu bọ̀ tá a bá ní ká máa sọ ilẹ̀ àmọ́ ilẹ̀ àdú lórí ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká wò pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé ó ń ṣe àwa tẹ́ a jẹ́ ọmọdé ènìyàn ó jẹ́ pé ọ̀nà tí wọ́n lè gbé ìgbà tó lè fi rí ìwòsàn sí ọ̀nà ìṣẹ̀ṣe ọ̀nà ìbílẹ̀ yìí ó ní wọ́n ti lè rí àtúnṣe sí nǹkan yẹn. Bẹ́ẹ̀ bá wò nígbà míì gan bí nǹkan bá ń ṣe èèyàn tó bá dójú ẹ̀ wọ́n bá fi lọ sílé ìwòsàn tẹlẹ́yìnbó á padà sọ pé kán lọ kẹsẹ̀ lébò ibi tágbára wọn gbé dé òní yẹn bí ògo ṣe ń jẹ́ tẹlẹ́dùmarè táwọn tó láyé wà gbígbàmúmọlẹ̀ wà wọ́n bá kẹsẹ̀ lébò nítòótọ́ tán rìn bó ṣe yẹ kán rìn onítọ̀hún àríyé ìwòsàn. Àmọ̀ràn mi fóníṣẹ̀ṣe gbogbo apátápátá ó ní ká fi òtítọ́ sí máa lẹ̀ orí ẹni bá fi òtítọ́ sí máa lẹ̀ ó ní máa lẹ̀ gbé ká dẹ̀ nífẹ̀ẹ́ ara wa ká kóra wa pọ̀ torí pé àìrìn pọ̀ ọmọ ejò wọn ló ń fìyà jẹ bí a bá máa wò pé ẹ̀sìn ìṣẹ̀ṣe kan lèmi ṣe ìṣẹ̀ṣe kan ní tèmi ìṣẹ̀ṣe kan ní tèmi ìmàlẹ̀ kan náà ní gbogbo àjọ ń sìn a ní àgbà òrìṣà tí gbogbo orúmọlẹ̀ pé sìn bóyá ó ṣe wà á máa ń sọ̀rọ̀ kan pé kò síbi tí àbálẹ̀ títí dèlù ọba ilẹ̀ wà níbẹ̀ atẹlẹ̀ làké atẹlẹ̀ lóko atẹlẹ̀ nílùú ọba náà kò síbi tílé ò sí ìṣẹ̀ṣe ìkan náà ní gbogbo ẹ̀ ká má pín yẹ́lẹyẹ̀lẹ ká fìmọ̀ ṣọ̀kan ìṣẹ̀ṣe á gbé wá. Mo fi àsìkò yìí mo fi wúre fún gbogbo wa pátápátá àgàgà ọmọ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá yìí pé a ní tójúlẹ̀ mọ́lẹ̀ o ìṣẹ̀ṣe ó máa gbé wá o ọdún tí à ń ṣe lọ́wọ́ ẹ̀ káàkiri tó bá di ọdún 20 oṣù táwa ẹ̀ ó ní àpapọ̀ gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n máa ṣe tó ń kálukú aláké àlọ́ sáké olóko àlọ́ sóko gbogbo bí a bá ṣe ń tọ̀ á máa jú wa ṣe o
àwọn tó láyé á máa fọwọ́ àṣẹ sí i. So gbogbo tá a bá ti ń dáwọ́lé á máa yọrí sí rere, ọkàn wa balẹ̀, inú wa dùn, a wà nífi tiwa ṣe tẹlòmíì, a ní kábàámọ̀ lórí tá a gbé dání, ọ̀lẹ̀ níbi kú wa, ilẹ̀ lójú wa nítẹ̀mọ́lẹ̀, lágbára lábàárí wa, lágbára bàbá wa Ọ̀rúnmìlà, lágbára ìyá mi ọlọ́mọ ló ṣe máa rí nìyẹn. Orúkọ mi ni Ìyábọ̀dé Sálá Omítúnmiṣe tí mo jẹ́ ìyá àbíyè ẹjọ́ ni mo kẹ́ mo ránu gbà. À ń ṣe ọdún ìṣẹ̀ṣe. Àǹfààní tó wà nínú ọdún ìṣẹ̀ṣe ó pọ̀. Àǹfààní kan bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Àkọ́kọ́ òun ni wípé òun gángan làdáyébá sí àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ń sìn nígbà ayé gbà wáṣẹ̀. Àwọn ẹ̀sìn tó kù mi ò criticize wọn, ṣùgbọ́n ẹ̀sìn yìí gangan òun gangan lójú ọ̀nà tó já sí wípé kò sí ohun tá a fẹ́ tá a rí níbẹ̀. Mo gbàládùra wípé gbogbo àwọn tí wọ́n wá sí ilé nì bí wọ́n ṣe fi lé wọn sí láyọ̀ wọn á padà délé báre. Gbogbo wa pátá bàbá ti ń kúrò níbí tá a bá ti ń délé wa a máa délé bówó, a máa délé bọ́lá, a máa délé báre, a máa délé bá làáfíà ní gbígbọ́n ẹ̀kú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀. Mo tún wá súre fún gbogbo oníṣẹ̀ṣe pátá látòkè lókè. Ọlọ́bàtálá, Oníyèmọ́já, Ọlọ́ṣun, àwọn olórìṣà lápapọ̀, gbogbo wa pátá ni mo súre fún wípé gbogbo òòṣà wa tá ń pabì fún wọn ní kọbì sí wa lọ́wọ́ o. Gbogbo apáta la máa rí tájé ṣe o. A máa rí bá ti ṣe, a máa rọ́nà gbogbo. Gbogbo ẹ̀yin ọmọ wa náà tẹ́ wá wá lónìí, tẹ́ wá bá wa ṣọdún ìṣẹ̀ṣe, àní fi ń ṣàwátì o. Iléeṣẹ́ yín ò ní bàjẹ́, iléeṣẹ́ yín ò ní jóná, a máa rí yín bá, ẹ̀yin náà máa rí wa bá. Bó bá tún dọdún tó ń bọ̀, ẹ tún máa wá, ẹ tún wá bá wa lágbára òòṣà òkè, lágbára Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Olóyà, lágbára Ọbàtálá ọba tó ṣà, ọba takuntakun lóde ìrọ̀jẹ́, ọba takuntakun lóde ọ̀run, lágbára àwọn ìyá náà ṣẹlẹ̀ mọ́ fíà, àwọn lápá ní máa kó lókìkí òru. Eléyìí tí mo wí lónìí, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀, torí kó ṣe ti lákọ̀ṣẹ́, àbí àmọ́ kí n gbọ́gbé ọmọ ẹ̀kọ́ máta àti wẹ̀lẹ́, bí tó bá balẹ̀ kò tún padà sẹ́nu mọ́. Eléyìí tí mo wí lónìí èmi Omítúnmiṣe, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀, lọ́la bàbá wa Ọ̀rúnmìlà, àṣẹ, ó ṣẹ, àṣọṣẹ tó lódùmarè. Olúwakáyọ̀dé ọmọ dàda, Olúwakáyọ̀dé dàda. À ń ṣe ọdún Ògbóni Òrìṣàgbèmí, àwọn ráàánú gbà. Àǹfààní tó wà nù ẹ̀ ó pọ̀. Fún ti Yorùbá, ọba kábíyèsí ti sọ gbogbo ẹ̀ pé ó ti là á. Kábíyèsí ọmọ dáadáa ni, àti kékeré ló ti wà pẹ̀lú wa, ó dẹ̀ ṣe dáadáa. A dẹ̀ dúpẹ́ wípé gbogbo àdúrà tá à ń gbà ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Ọmọ dáadáa ni, ó dẹ̀ ń ṣe dáadáa, ó dẹ̀ máa ṣe dáadáa títí ayé. Nǹkan kan ò ní ṣe é, ó máa túbọ̀ ṣoríire jù báyìí lọ. Ipò ọba ló sì ń lọ, ìgbẹ́lẹ̀ ló sì jẹ́ ìbẹ̀rẹ̀, kò dẹ̀ ní jẹ́ ìparí. Ó máa ṣe dáadáa lọ ni, nítorí pé ipò ọba ló sì ń lọ, ó dẹ̀ máa dé ipò ọba náà pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo wọn máa ṣoríire, wọn ní ṣàṣedànù, á gbó wọn tọ́, á lọ́wọ́ lẹ́yìn. Gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé báyìí ó máa jẹ́ fún wọn. Wọn ní ná kan tán kán tó rí mi, ọwọ́ wọn ò dẹ̀ ní kàn sálẹ̀ àpò. Gbogbo èrò tó bá ń pa láti ṣe, wọn máa ṣe dáadáa ni, inú wọn máa dùn, nítorí pé àbámọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣẹ. Àbátálágẹmọ bá dá lòrìṣà òkè ń gbà. Gbogbo òwúre ta sùn yìí ó máa ṣe bẹ́ẹ̀, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tó wá á délé láyọ̀, inú wọn máa dùn ni, wọn ò ní ṣìṣe. Wọ́n ṣe ń ṣe ìdáyé ọdún tó ń bọ̀, á tún ṣe ìtọ́jú yìí lọ. Ẹlẹ́dàá á dì wọ́n mú, Oòduà kò ní fi wọ́n sílẹ̀. Gbogbo ilẹ̀ Oòduà la gbàdúrà fún, á júṣe, á ṣeṣe fún wọn. Orúkọ mi ni Àbí ọmọ Fọláṣadé Àbẹ̀kẹ́ Ọ̀tọ̀lọ́rìn. À ń ṣe ọdún ìṣẹ̀ṣe torí pé August la wà yìí, gbogbo August ni ìṣẹ̀ṣe. So kó tó di gbogbo General on the 20, so òrìṣà Ògbóni Òrìṣàgbèmí mo ráàánú gbà,
ẹgbẹ́ ògbóni tó fẹsẹ̀ múlẹ̀ ni tó yẹ pé kò síbi tí wọ́n ti gbórúkọ ẹ̀ àwa náà wá wò yí pé lénìí káwa náà ṣe tiwa gbogbo látòrí kábíyèsí wọ́n ní olórí olúwo olórí apènà àwọn bàbá wa àwọn ìyá wa ẹ jẹ́ káwa náà ṣe tiwa so that a tún lọ meet mọ́ àwọn míì ní on the 20 láti ṣe ká ṣe wẹ̀jẹwẹ̀mu ká wúre fún gbogbo wa a dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí wa kábíyèsí o kábíyèsí o kábíyèsí ọba òrìṣà Mọ́rànúgbà tiwa àdúrà yín á gbà torí pé tí èèyàn bá mú owó ńláńlá tó fi ń gbọ́ ti rúmọlẹ̀ ayé máa ń rò bí pé ó ń ṣoògùn owó ni torí rúmọlẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi bá rò bí pé òun ń jalè wọn òun ń gbóró wọn kò rówó èèyàn jí torí àwọn ń ṣe fún irúmọlẹ̀ tó pè wọ́n ni ìyá ayé dẹ̀ ń gbà fún wọn èmi á rọ gbogbo àwọn èèyàn wa yìí pé bí kábíyèsí ṣe jáde láti máa ṣe ná tọrọ kọ́bọ̀ fún ìṣẹ̀ṣe fún onílé àwọn tó bá ń jáde báyìí kí àwọn èèyàn wa má máa rò bíi pé àwọn ti rí mágà ká má máa rò pé àwọn ti rẹ́ni táwọn fẹ́ gbá ká má máa lé àwọn tán padà wá sínú ìṣẹ̀ṣe ká má máa lé wọn níbi dáadáa ká má máa lé wọn níbi ire torí pé ìṣẹ̀ṣe dùn gan ó dùn ó lárinrin kán má lu àwọn èèyàn ní fọ́wọ́n àna ìyẹn owó àìmọye owó ní kábíyèsí ti ná dànù tán ló bí páwọn náà ná dànù torí àwọn gbà fún onílé mi ògbódù ọ̀rà torí bá ń ṣe náà lónílé ń fi ọ̀pọ̀lọpọ̀ ló fi rọ́pò fún wọn ẹ máa ní ẹ fẹ́ bá wọn ṣe nǹkan ẹ̀ ń gbowó ẹ máa ní ẹ fẹ́ ṣe igbá àwo lẹ ló ń ṣe bá ẹ ṣe ń gba owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìyá mi Àbẹ̀ní Ẹ̀dẹ̀ ló ń fi ọ̀pọ̀lọpọ̀ ló fi rọ́pò sí gbogbo ẹni tó ń wá láti kún ìṣẹ̀ṣe tó ní owó láti ná sí ìṣẹ̀ṣe tó má ti kó sọ́wọ́ ẹ̀yìn tí yín ní kẹ́ ẹ bá tí wọ́n jẹ́ kẹ́ sọ wọ́n di ẹdun arinlẹ̀ ẹ jẹ́ jáwọ́ o gbogbo àwa tá a bá ń ṣe léyìí onílé rí wa o ìyá ayé rọ́kàn o onílé rínú ìyá ayé rọ́kàn ẹ jẹ́ kí gbogbo wa lọ yẹra wa wò ẹ já lọ yọkàn wa wò tá a bá rò bí ipò nílé òní mú wa ó níbi tó ti ń fi wá tó ti ń jí ẹ ń yà o wọ́n ní pé ìyá ayé a máa tẹ tó bá ń ta wọn wá nítalẹ̀ ló ń tà wọn máa kẹ́ni wọn máa káṣọ wà Àbẹ̀ní tí ń gbénu lédì tí ń dún yànmùyànmù ẹ jẹ́ kí gbogbo wa ṣòtítọ́ ẹ já ṣòdodo ẹ wo bí bàbá yìí ṣe ń lọ lọ́tún lọ́sì owó kan ò ní lára láti ná èyí máa ṣe bíi pé bóyá ẹ mọ owó gbà lọ ẹ máa gbà rìn ṣò àwọn máa ná ṣùgbọ́n ẹ máa gbà ẹlòmíì náà tó ń ṣe dáadáa nínú ìṣẹ̀ṣe tẹ́ ń lù wọ́n ní jìbìtì ẹ lù wọ́n jìbìtì ara yín lẹ́ ń lù ní jìbìtì tówó nílé a máa ṣe á dẹ̀ máa gbà fún oníkálukú bó ṣe ń ṣe ṣùgbọ́n ká máa rántí pa bímọ ẹni bá bímọ ò ní ṣe bí ẹni bá bímọ ò ní ṣèkà ẹjá fi irúmọlẹ̀ yẹ ẹjá fi ṣòdodo o tó bá sáré ilé títí tó lùyàn ní 419 ó lè padà lùtà kó tó jáde láyé tó bá sáré owó títí tó lùyàn ní 419 kó fi ra mọ́tò yẹn lè padà ṣekú pa ẹ́ tó bá sáré títí tó lùyàn 419 tó fi rán mẹ́ lọ léèwé ṣó ti làlùyọ ná ẹjá ṣe mímọ́ o títọ́ ló gbé mọ́lẹ̀ défẹ̀ àtúbà àtúnṣe fún wa o gbogbo wa ṣọ̀pọ̀ ọdún láyé gbogbo àwọn tán bá wa wá sílùú Ìbàdàn láti wá bá wa ṣe ọdún ayẹyẹ Òrìṣàgbèmí Mọ́rànúgbà lọ́dún yìí àjọ ṣàmọ́dún gbogbo wa pátápátá ànígíjà alákàáyé mọ́tò elépo la wọ̀ débi àníwọ̀ tẹ̀jẹ̀ lọ àní ṣìrìn àwa ń pé bọ kábíyèsí lọ́dọọdún láti wá bá wọn ṣọdún tó bá dọdún tó ń bọ̀ wọn ò ní gbé wọn sin wọn ò ní gbé wọn gbè ìgbàlẹ arójú àwòlé aráyè wọn ò ní gbáya sí wọn ò ní gbọ́mọ sí ọ̀tún tó wá ń ṣe ìgbàtẹ̀rù tí ayé ń rò bíi pé òun ni ò jẹ́ kí gbogbo wọn rọ́nà lọ bàbá yìí ò ní kúkú òjijì kò ní gbọ́mọ sí kò ní gbọ́mọ gbìn ara ò ní ni wọn tí wọ́n bá ti ń pe onílé mi ògbódò àbẹ á máa jẹ́ wọn nígbà ìgbà ni torí àwọn náà jẹ́ kí wọ́n ṣubú ẹ̀yin náà ò ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí gbogbo ń tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere ẹ nínú kan tọkẹ tó rí kan o wọ́n ní ṣẹ̀kẹ̀tẹ̀ bí ọtí ọmọ ẹni mú ṣẹ̀kẹ̀tẹ̀ lọmọ rẹ̀ yè ẹ yè sówó ẹ yè sọ́lá ẹ yè sọ́mọ bẹjẹ ń sọ yí pé kábíyèsí ò ní ṣubú ẹ̀yin náà ò ní ṣubú gbogbo nǹkan tẹ́ bá fi àárọ̀ kó jọ ẹ ní fi ẹkún tà wọ́n gbogbo wa tá a wá jọ péjú sọdún eléyìí àjọ péjú ìmí tó ń bọ̀ nínú owó nínú ọlá nínú ọmọ àlàáfíà ìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Yorùbá Gidi TV iléeṣẹ́ yín ò ní jóná o aya máa gbọ́ yín sówó aya máa gbọ́ yín sájé aya máa gbọ́ yín sọmọ òkìkí yín á tàn gbogbo yín náà jẹ́yàn o bọ́n ṣe gbogbo ìgbàkígbà wọ́n máa pè yín ẹ̀yin ní a lọ fídíò wọn nílùú òyìnbó o orí gúúsù orí àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn a máa wọlé tọ̀ Yorùbá TV o
ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láṣẹ Elédùmarè.